Ẹ kú dédé wòyí ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín. Ẹ̀yin olólùfẹ́ mi ní gbogbo àgbáyé, ikú ò ní jọmọ pa lọ́wọ́ yín, àrùn ò ní sọ yín lọ́jọ́, ìrìn sókè sódò yín kò ní bí ayé rí ní. Ẹ ní múlé ti wèrè, ẹ ní pàdé ogun elénìní. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mò ń bẹ̀ yín. Ní tí mo pàpà ń ṣe yìí, àwọn sisters mi kan wọ́n máa ń bá mi jà lórí ẹ̀ ni. Pàápàá Làfúnkẹ́ onípẹ́pẹ́yẹ sọnù yẹn. Tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú mi báyìí, ẹ máa rò bóyá òun nìyá mi. Kò dẹ̀ sí nǹkan méjì ju wípé ìfẹ́ mi tó ní. Mo ní sister kan náà about a couple of days ago. Àwọn yẹn tí ẹ bá mi sọ̀rọ̀ almost wọ́n wà níbi iṣẹ́ wọ́n bá mi sọ̀rọ̀ wọ́n fẹ́ẹ̀ bá mi sọ̀rọ̀ for 3 hours lórí the same ọ̀rọ̀ yìí náà ni. Àmọ́ mo jẹ́ ẹ̀dá kan tó jẹ́ wípé mo máa ń fẹ́ wà convinced fúnra mi pé mo take decision yìí mo ṣe ó já mi lójú. Otherwise kò yẹ kó rìn jìnnà báyìí rárá. Mo dẹ̀ tún fi àsìkò yìí appreciate gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ fẹ́ràn mi ní gbogbo àgbáyé. Ẹ ní pàdé ilé nìní, ayé ò ní dẹ́mi yín légbodò. Mo wá ń bẹ̀ yín torí Ọlọ́run, gbogbo yín lẹ mọ̀ pé nǹkan tí mò ń ṣe lórí ìkànnì iṣẹ́ oko àtòbò ni. Ẹ jọ̀ọ́ nǹkan tí ò bá ti kàn mí, ẹ má send ẹ̀ sí mi mọ́. Nǹkan tí ò bá ti relate mọ́ iṣẹ́ oko àtòbò mi, bóyá ọkọ àti ìyàwó tó ń jà, bóyá àwọn tó ń ṣe wedding, bóyá àwọn tó dóra wọn, ẹ má send ẹ̀ sí mi mọ́. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ̀yin náà rí wípé ẹ rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀, ẹ rí everything pé ẹ jọ̀ọ́. Mo jẹ́yàn kan tó jẹ́ pé bí mo ṣe rí lélẹ̀, mi ò mọ bó ṣe ń ṣe báyìí, mi kì í ṣe. Gbogbo àwọn tó bá mọ̀ mí láyé wọ́n mọ̀ pé mi ò mọ̀rọ̀ pa, mi ò máa gàbàgebè ṣe. So ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Àmúdẹ̀ wá rí pé ẹni tó bá ti jó lóòótọ́ jù, ayé ò kì í fẹ́ràn wọn. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Torí ẹ̀yin tẹ́ sẹ́ndì kíní ọmọ kan tó ṣẹlẹ̀ lánàá sí mi. Tẹ́ bá fún bá sound very rude sí yín, ẹ má bínú. Mo rí pé mo tún wá fi àsìkò yìí sọ fún yín pé kò kàn mí, ẹ má send ẹ̀ sí mi mọ́. Anything tí ò bá ti kàn mí, ẹ má fà mí sí pé wá dá sí mọ́. Mo fọlọ́wọ́n ọba bẹ̀ yín. Ilé yín ò ní dílé onílé, ọmọ yín ò ní dọmọ ọlọ́mọ. Ìyá mi ò bí púpọ̀, èmi làkọ́bí ìyá mi dẹ̀ ti ń dàgbà. Àwọn nǹkan mi wà tó máa rí tẹ́ pé a máa bà nínú jẹ́. Mi ì fún ní ìbànújẹ́ ọkàn rí, mi ì dẹ̀ fẹ́ kó fi ara mi rí ìbànújẹ́ lọ sọ́run. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ má send anything tí ò bá ti kàn mí sí mi. Ẹ má send ẹ̀ sí mi. Ẹ má pè mí anywhere pé ẹ rí ẹ sọ̀rọ̀ pé mo lóhùn ò ní jẹ́. Omi tuntun ti ń rú, ẹja tuntun ti wọlé. Almost 1.8 million ló follow me, almost 2 million. Mo dẹ̀ wò pé ó ti tó mi, kò sí nǹkan tí mo tún wá. Ọlọ́run kó ṣàánú mi. Mo tiẹ̀ ní a lot of things tí mo fẹ́ ṣe. Mo fẹ́ ṣe project tara mi lọ́wọ́. So ẹ jọ̀ọ́ nǹkan tí ò bá ti relate mọ́ iṣẹ́ mi tó bá ń ṣẹlẹ̀ lórí social media, ẹ má send ẹ̀ sí mi. Nǹkan tó bá ti lè mú mi téèyàn bá ń bú mi tí mi ò kí ń wò, tí mo ní kẹ́ má send ẹ̀ sí mi. Gbogbo àwọn tó bú mi, Ọlọ́run rí mi wípé kò sí tí mo rí ńbẹ̀. Honestly, ṣe mọ̀ pé Ọlọ́run mo kàn ń gbọ́ ni kí ló ṣe fẹ́lẹ̀ mi ò rí. Èmi náà èmẹ̀ sí pé kí n rí ṣùgbọ́n mi ò rí. Deliberately ni mi ò fẹ́ rí. So nǹkan tó bá dẹ̀ ti jẹ́ kẹ́ respect nǹkan tí mo fẹ́ tẹ́ ẹ̀ send ẹ̀ sí mi. Anything tí ò bá ti concern iṣẹ́ mi, wọn ò bá máa pa èèyàn, ẹ má send ẹ̀ sí mi mọ́. Ẹ jọ̀ọ́ ẹ respect nǹkan tí mo fẹ́. Ẹ ní dáràn, ọ̀ràn ò ní dá yín. Ayé ò ní in tí ò sọnù tọ́mọ aráyé ń wá, wọn ò ní béèrè lọ́wọ́ yín. Ojú ni fìtílà ara, ayé ò ní gbojú lọ́wọ́ yín lójijì. Ẹrù tí ọmọ aráyé ń dì tí ẹ pé wọn kì í tú wọn ní gbé sí ẹnu ọ̀nà yín o. Ọmọ tí ayé ò fúnni tọ́ tí wọ́n ń gbé lọ lójijì, ayé ò ní gbé ọmọ yín lọ. Ẹ má send nǹkan tí ò bá kí ń ṣe tèmi. Ẹ má call attention mi sí. Ẹ má fi lọ̀ mí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, mo fọlọ́run bá bẹ̀ yín. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ṣé ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti bá mi sọ̀rọ̀ tẹ́lẹ̀ tí mi ò gbọ́ pé gbájúmọ́ nǹkan tó ń ṣe bí irú àwọn Làfúnkẹ́, àwọn àǹtí mi Fàǹtí, àwọn àtàwọn bẹ́ẹ̀ lọ tẹ́ ẹ ti bá mi sọ̀rọ̀ pé gbájúmọ́ nǹkan tó kàn ẹ́ tí mi ò gbọ́. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ má bínú. Òjòjò bẹ́ẹ̀ ò ní ṣe ọmọ lọ́wọ́ mi mọ́. Ṣùgbọ́n ṣe wá rẹ̀yìn tó kù tí ọ̀rọ̀ mi ò yé, ẹ má send nǹkan sí mi mọ́. Ẹ ní lùgbàdo ọmọ aráyé o. Ní tí ẹ ò jẹ kò ní bà nǹkan tí ẹ ti jẹ́ o. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo bẹ̀ yín ni. Ẹ jọ̀ọ́ ẹ káàárọ̀.